tó gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ẹ̀yin ọmọ nàìjíríà lápapọ̀ pàápàá jùlọ ọmọ ilẹ̀ yorùbá ọmọ kóòtù òjíire látàrí ọ̀rọ̀ yorùbá nation àti gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ èyí ló mú ká gbéra pa ká ní ká lọ rí ọ̀kan pàtàkì nínú àwọn wòlíì àgbáyé ni wòlíì àtúnbí nínú ìlú ibi tí wọ́n wà lọ́hùn-ún ẹ máa bá mi bọ̀ lónìí bá a ṣe ń lọ tí à ń lọ bá wòlíì níbi tí wọ́n bò bá sí kẹ́ ẹ wá farabalẹ̀ kẹ́ ẹ gbọ́ wọn dáadáa kẹ́ ẹ bẹ́ẹ̀ ṣe wá ń gbọ́ wọn kẹ́ ẹ máa like ẹ máa share ẹ máa comment mo fẹ́ dọ̀dọ̀ wòlíì àgbáyé o wòlíì àtúnbí ẹ máa fojú yín sìn mí ká lọ bí mo ṣe ń lọ díẹ̀díẹ̀ báyìí bùbá abi tí bàbá wà rèé ẹ má jọ yà yín lẹ́nu ẹ máa gbọ́ wìrìwìrì lónìí à ń bọ̀ àti ìdè bàbá ẹ káàsán ẹ káàárọ̀ ẹ kú déédé àsìkò yìí àkíyín. ẹ ṣé olóòtú ẹ mú kí gbogbo ẹ̀yin ọmọ nàìjíríà pátápátá pàápàá jùlọ ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ yorùbá níbikíbi tẹ́ bá wà mo kí yín káàsán mo kí yín káàárọ̀ mo sì kí yín kú alẹ́ ní ibikíbi tẹ́ bá wà torí pé ọdún kì í dún bákan náà mo kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ mo sì tún kí yín tológun ẹ kú déédé àsìkò yìí olóòtú mo dúpẹ́ gan fún ìbéèrè tẹ́ ń béèrè lọ́dọ̀ mi orúkọ tèmi ní Prince Prophet Senior Prophet Ìdòwú Olúsànyà Sunday tí gbogbo èèyàn mọ̀ sí wòlíì àtúnbí olú nàìjíríà tó ẹ má bínú o nínú ìrírí àti ìwọ̀nba ìrìn àjò tá a rìn a rí pé lórílẹ̀‐èdè yìí náà ni ẹ̀sìn pọ̀ sí jù dáadáa tá a bá ń sọ nípa ọ̀rọ̀ mùsùlùmí tàbí christian tá à ń pé chọ́ọ̀chì o orílẹ̀‐èdè ni chọ́ọ̀chì pọ̀ sí jù dáadáa bẹ́ẹ̀ sì ni mọ́ṣáláṣí ṣùgbọ́n tó ṣe rí nípa ọ̀rọ̀ Chief Sunday Igboho ọ̀rọ̀ tó ní ìtumọ̀ gidigidi ń sà nítorí pé ìrìn àjò Sunday Igboho olóyè Sunday Igboho mo kà á sí pé ìrìn àjò àkàndá èèyàn torí pé ìránṣẹ́ kan bẹ nínú ìwé mọ́gbà tí ìyà bẹ̀rẹ̀ sí jẹ àwọn ọmọ Israel ìyà yìí ń jẹ wọ́n lọ́pọ̀lọpọ̀ iná ni Ọlọ́run ṣẹ̀wá dìde ẹgbọ́n náà ló ṣẹ̀wá gbé Moses dìde tí í ṣe Mósè nínú ìwé mímọ́ wípé kó lọ mú àwọn ọmọ Israel kó lọ yọ wọ́n kúrò nínú oko ẹrú ṣe rí ọ̀rọ̀ Chief Sunday Igboho dàbí ọ̀rọ̀ Mósè nínú ìwé mímọ́ ni nítorí pé ìwé mímọ́ sọ nínú ìwé Róòmù ó lẹ́ni Sunday Igboho àkàndá èèyàn ni ó sì jẹ́ ẹni tí Ọlọ́run rán gẹ́gẹ́ bí Mósè láti wá ṣe ìrànwọ́ fún ọmọ Yorùbá ẹ má bínú olóòtú èmi tí mo kàn jẹ́ odidi wòlíì because bó ṣe wà nísìn kò síṣẹ́ tó bá ń ṣe tó bá mú tó bá ti àgbẹ̀ nǹkan kan là á fi ń bọ̀ ṣùgbọ́n ìrìn àjò ti darandaran ó ti sọ oníkálukú wa ó ti sọ wá délébi ebi ń pa ọkùnrin ebi ń pa obìnrin gbogbo àwọn ọmọ tó jẹ́ graduate tó yẹ kó ta àwọn ọmọ tá a fi owó ńláńlá tá a tọ́ níwèé oríṣiríṣi gbogbo wọn ò ríṣẹ́ kankan ṣe ọ̀pọ̀lọpọ̀ ti sọra wọn dólè àwọn míì wọ́n ti sọra wọn dìdàkudà lóbìnrin ọmọ mi ò débì kankan ara tó ti daṣẹ́wó ọmọ mi ò débì kankan ara tó ń jalè káàkiri ọlọ́kadà pọ̀ súwa bàbá ní àdúrà tèmi ń gbà fún Ọlọ́run ni pé kọ́lọ́run jọ jáde nínú àánú ẹ̀ bàbá wa Chief Sunday Igboho kọ́lọ́run bá wa lọ́ra ẹ̀mí wọn kọ́lọ́run sì jẹ́ kí a ṣe àṣeyọrí ìrìn àjò yìí torí pé kò sẹ́ni tó lè ṣe bí òṣè nìkan ṣe bàbá tí ń bẹ ní ọ̀run ká sì tún wà pẹ̀lú àdúrà torí pé ìwé mímọ́ olóòtú ọ̀rọ̀ Chief Sunday Igboho ọ̀rọ̀ ẹ̀ ó ní ìtumọ̀ gan ọ̀rọ̀ bàbá yẹn ní ìtumọ̀ gan ó ní ìtumọ̀ sáwọ ọmọ Yorùbá torí ìyà ń jẹ Yorùbá lọ́pọ̀lọpọ̀ ìyà ń jẹ Yorùbá sà ẹ má bínú olóòtú kọ́lọ́run ṣàánú fún wa àmín kò sí bó ṣe lè wúrí ó tó kò síṣẹ́ téèyàn bá ń ṣe láyé tí kò ní ọ̀tá bẹ́ẹ̀ni ẹ̀sà béèyàn bá ń pọn omi tó bá ń tà yóò ní ọ̀tá torí gbogbo ibi tí owó bá ti ń yọ téèyàn sì ń jẹun àwọn kan wà tó yẹ pé wọn ọ̀bẹ lọ́run kéèyàn jẹ ara ilé àwọn ò fẹ́ràn àwọn náà ò fẹ́ràn ara ẹ̀ ṣe rí àkíyèsí lèmi fẹ́ pè wọ́n sí torí pé gbogbo tó wà ńlẹ̀ yìí tó pín ọ̀rọ̀ Yorùbá ò tó ká bára wa jà ọmọ ìyá kan náà jọ ni wá èmi pé wọ́n ṣàkíyèsí mo sì forúkọ Ọlọ́run mo fi bẹ̀ wọ́n pé nínú ìrìn àjò yìí bí a ṣe gbára wa là tí kò ní sí ìjà tí ọmọ ìyá ò ní dọba kan lèmi ń pè wọ́n sí wọn ó jọ ni mo fi bẹ̀ wọ́n kó ní kálukú wọn kàn jẹ́ ká ṣera wa ní ọmọ ìyá Yorùbá àyè ṣe ọ̀tá ara wa tí Haúsá bá fojú kan Haúsá wọn á sọ pé ránkà déédéé ni ọ̀rọ̀ ti parí nìyẹn bẹ́ẹ̀ sì ní Ìgbò ó ti jẹ́ àwa Yorùbá kò yẹ ká ṣera wa lọ́tá ara wa àyè ṣọ̀tá ara wa rárá mo forúkọ Ọlọ́run bẹ̀yìn nǹkan tẹ́nìkan bá ti gbárùkù tá a ti rí pé tó yóò padà já sáyọ̀ fún gbogbo ẹ jẹ́ ká jọ súnmọ́ ká jọ ṣe ni ẹ má jẹ́ ká bára wa jà ohun tó wà nílẹ̀ yìí tó pín èmi bẹ̀ wọ́n lórúkọ Ọlọ́run
mo fi orúkọ ọba tó ṣẹ̀dá ọjọ́ ìní tó ṣílẹ̀kùn yín tó tún máa tì í mo fi bẹ̀ wọ́n wọ́n jẹ́ ká ṣe kíni ká ṣera wa lọ́kàn. ọ̀dà àwọn èèyàn fẹ́ mọ̀ yàtọ̀. ẹ ṣe olóòtú ṣẹ́rí ẹ má bínú gbogbo ìrìn àjò yìí kó tó di 1957 gẹ́gẹ́ bí ohun tá a bá nínú ìtàn tí àwọn bàbá wa ṣe fọ àwọn bàbá wa Awólọ́wọ̀ tí wọ́n fọ́ amalgamated Yorùbá ti wà tẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ ni Haúsá sì wà ní tiẹ̀ bẹ́ẹ̀ sì làwọn Ìgbò làwọn náà wà ṣùgbọ́n ńgbà tó di pé tó ẹ jẹ́ ká jọ máa ṣọmọ ìyá ẹ jẹ́ ká jọ máa ṣọmọ ìyá ló di pé oníkálukú la bẹ̀rẹ̀ sí kó ẹran là ń kó mérò àwọn Haúsá gan mọ̀ pé lànà àwọn ìrìn àjò àwọn bí ó ṣe rí rèé high population náà ló dá ìrìn àjò Haúsá ẹ má bínú nínú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ over 200 years ni wàhálà ti ń ṣẹlẹ̀ láàrin ìjà láàrin Haúsá gan àti láàrin Yorùbá pẹ̀lú àwọn Fúlàní irú òṣè máa ń ṣẹlẹ̀ Yorùbá ti dá ìran fún Fúlàní ti dá ìran Yorùbá ó ti dà wọ́n láàmú ọjọ́ hóhóhó ní látàyé àwọn bàbá wa látàyé báyé ni ṣùgbọ́n nísìn ojú àwọn Haúsá náà ṣe ńlá ń pètò àwọn táwọn pè lọ́mọ Ọ̀yá wọn èé ṣe ọmọ Ọ̀yá àwọn wọ́n ti rí pé ọmọ Ọ̀yá ti di ọba kan ṣẹ́rí ìrìn àjò tèmi ń wò ẹ má bínú o gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run ni wípé ẹ má bínú téèyàn bá mú tó bá fi roko níbì kan níbi tá a roko sí tó bá ti roko torí pé ọkàn ń ṣe wàhálà lásán ni kò sérè ń bẹ ó sì sàn kéèyàn kúkú padà ń bẹ ju kéèyàn sì máa roko lọ ṣẹ́rí ọ̀rọ̀ Nàìjíríà yìí ọ̀rọ̀ tí àwọn Haúsá sọ yẹn bóyá tó bá lè rí bẹ́ẹ̀ bóyá oníkálukú ọmọ ẹni tí ń ṣe. yóò ọmọ ẹni tí ń ṣe. bẹ́ẹ̀ ni sà adáko bàbá dáko wọn ò ní jẹ́ kéèyàn jèrè ńbẹ wọn á bàjẹ́ bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ tó bá dọ̀dọ̀ ìjọba nísìnyí bọ́lọ́run àlàáfẹ́ tí wọ́n ní wọ́n ṣe ọlá Ọlọ́run àfi àti olóyè Sunday Igboho tó tún jáde. ẹ wo ìyà ń jẹ ọmọ Yorùbá o àfi kọ́lọ́run jọ jáde nínú àánú ẹ̀ kó yan aláàánú tì wá tó bá jẹ́ pé Sunday Igboho bá pé 2 tàbí 3 mi ì lè parọ́ fún yín bàbá olóòtú gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sọ́mọ Yorùbá ò bá ti nísinmi wọn ò bá ti nísinmi ṣùgbọ́n tó èmi nígbàgbọ́ pé kágo èdè ní èyí ra wọn Ọlọ́run nìkan lọ́ba alátúntò kó bá wa tún ìrìn àjò yìí ṣe. ṣé olóòtú àyè wà fún ẹnikẹ́ni tí wọ́n bá fẹ́ rí wa àyè wà fún ẹnikẹ́ni ẹ fún wọn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa láti wá rí wa yàtọ̀ fún pé bóyá à ń ṣe ètò àdúrà tàbí ohun gbogbo àwa tún wà fún àmọ̀ràn lóríṣiríṣi tó bá jẹ́ pé tó wọ́n bá fẹ́ àmọ̀ràn nípa ọ̀rọ̀ ìgbésí ayé ẹni a tún máa ń gbà wọ́n ní àmọ̀ràn tàbí nípa ètò àdúrà báwo ni ìrìn àjò ayé mi yóò ṣe rí torí pé Ọlọ́run nìkan lọ́ba tó mọ̀ tó sì mọ̀ ohun gbogbo. Oyè jẹ́ ní olóòtú. ọ̀yà ìfún àwọn